Africa Content TV. Ọmọ gbogbo lọ́mọ ìkéde o, bí a tún ṣe sí àbá ìdúpẹ́. Ẹ̀mí ẹ̀ aṣọ ọ̀pọ̀dún láyé, inú ẹ̀ àgùntàn ọjọ́ ilé. Ẹrù ẹ̀ tó ti tò yìí ò nílò ìdúró. Èèyàn kákàdì ìyàwó tá a mú ọmọdún ìjábí ìlú. Ọmọ káàkà àmì àìlè o. Lẹ́gbọ́n rẹ̀ mọ́ ẹgbẹ́. Ọkọ̀ àdíjẹ́ kú kúrò àmì orí gbọ́ná. Kúmú rẹ̀ àdíjẹ́ kú o. Wọ́n ti bá dúpẹ́ lọ́wọ́ gbogbo kọ́mítì. Ó lẹ́kùn àdúrà ó ti bá dúpẹ́. Ọlọ́bàbà tàbí kàdù ní ibi ọdún ayẹmọ. Àgbáyé tí wọ́n dùn bí ẹgbẹ́ ìṣọ́ra. Bàbá Muhammadu Mati Adéyẹmí. Ikú àtúntà àwọn ọmọ náà lọ́wọ́ ẹ̀ àmì o. Onígbogbo kọ́mítì kì í bá dúpẹ́. Ṣùgbọ́n ìdí ẹ̀ka mi ìlú ọ̀dẹ́gbọ́ ọ̀rọ̀ bàtà wá ní oníkì dúpẹ́. Òdòdó kúrò lórí dúpẹ́. Mr. Láti ní kí ilẹ̀ Abíọ́dún. Láti àjọṣe wa kò ní bàjẹ́ o. Ó kó àdúró sí ìtòrí Abíọ́dún. Mr. Láti, èèyàn pẹ́ni, èèyàn pa náà rí. Bámi ti ṣe àwùjọ ìlú tó gbàdélé. Àlọ́ mi ṣe ìlú. Bàbáwó, lẹ̀pá mọ́lú ṣàbíọ́ bàbá mi kí. Níwọ̀n ní òkú ìyàtọ̀ mi. Gbogbo ara ẹ̀ tó kí ẹ wà sí ayé. Gbogbo yín ẹ kú àdúró òdì o. Abèrè lára ẹ̀ ń jọjọ òdì o. Bí ọdún lára ó dáná epopo ìyàtọ̀ ó sẹ́bẹ̀ ó jìnnà ó tẹ̀bà sí ó sẹ́rẹ́ sí sí làápàlà náà ọ̀pọ̀ ọba ọwọ́ bó ṣàkú sí ló ń jẹ́ àdúrà ẹ̀ ti gbà yọdún. Abèlàrè ń ṣàjọ sí o. Gbogbo kọ́mítì olè ìṣeun sọ́ní ẹ̀mí ní ìdágbájú ìyẹn ìlú wà lónílẹ̀ gbọ́dẹ̀ akíọ̀lá ìyáda mi bí bọ́tọ́mọ́s bí fọlá bánímọ́s. Kẹ́mi kó lóde ti jẹ́ ọmọkùnrin káàdì ẹ̀mí lọ́lá ìdíbọ́lá ìyá àjòkù káàdì ẹ̀mí ẹ̀mí gbájú mi. Gbogbo kọ́mítì ẹ̀kú àdúgbò ló ti di ọdún ní ọgbà. Wọ́n ti gbà ń kó lórí oko pátápátá.
pẹ̀lú gbogbo management. Gbogbo bákan àkàrẹ́ àìlè mú sí ìlú àìdàdé. Bí a kò bá rẹ̀ ń ṣàjà òbí lọ́wọ́. Ogún mẹ́ta ọdún wọ̀sákọ́ ara ìdè o. Olóyìn ẹ̀yọ́ ẹ̀kú àríwó tìlú. Gbogbo ìgbà òun ló pẹ́. Ọ̀dọ́kadì kì í ṣe wàsá òun àbíyẹ́nu. Ọ̀dọ́kadì kì í ṣe wàsá òun àbíyẹ́nu. Ọ̀dọ́kadì kì í ṣe wàsá òun àbíyẹ́nu. Àrẹ̀mú. Ọ̀dọ́kadì kì í ṣe wàsá òun àbíyẹ́nu. Gbogbo ìṣẹ̀lẹ̀ pàtàkì gbogbo wa fi fẹ́. Láti ìyáre ó ṣọmọ pàtàkì gbogbo wa ṣe ń fẹ́. Gbogbo olúmọ̀ ṣe ó sì bá rẹ̀ ṣàṣẹ. Ó ṣàwọ̀ everybody lẹ́nu. Ó pé gbogbo ilé mọ́ra. Ọ̀gá bíbí mi lẹ́nu iṣẹ́. Ẹ̀rọ pàtàkì. Wọ́n kó lẹ́yìn ẹ̀ ká ṣe dáadáa. Ìjọ púpọ̀ la máa jẹ́. Kì í ṣe jọ́kan. Bí ẹnu wọn lára iwájú. Èrè ọmọ ọlọ́jà jẹ ìwọ́n ti jèrè. Ọkọ̀ yóò ní takú sí rí. Oníṣẹ́lẹ̀ ìfọ́ọ̀ní lẹ́gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀. Àwọn tá a bá ìpẹ́jú jẹ 60. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ìgbà wo ló fi pé wọ́n ṣe sẹ́kùn sí mi ní ìrọ̀rùn. Wọ́n lè wá nínú àti àdínú ọ̀la ńlá. Ìṣọ̀kan jìnnà fún òde ẹrù ẹ̀. Mo kí ara ẹnu mi dájú. Ìsẹ́yìn yóò àrẹ̀ mọ́ àrẹ̀.